Bismillahir Rahmanir Rahim. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah. Mo kí ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé síbi ìjókòó wa fiqhul mu'amalatil maliyya. Kí Ọlọ́run kí ó ṣe àlékún àgbọ́yé wa. Èyí tí a fẹ́ mẹ́nu bà insha Allah ta'ala ní ẹnu àsìkò díẹ̀, òun náà ni ìdájọ́ kí èèyàn ra ọjà tí ẹnìkan jí. A rí wípé àwọn ọjà kan ń bẹ téèyàn máa rí lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n lùgbàǹjo rẹ̀. Ó lè jẹ́ n tó pọ̀ àbí n tó kéré tí wọ́n pé a fẹ́ ta ọjà yìí. Àmọ́ bí téèyàn ti máa mọ̀ wípé bóyá ọjà yìí, bóyá wọ́n jí ni, òun ni kó jẹ́ pé price rẹ̀ yóò wálẹ̀ ju èyí tó jẹ́ pé wọ́n fẹ́ tà ní àyè tí wọ́n ta lọ. Lápèjúwe, tó jẹ́ pé ọjà bá jẹ́ bíi 100,000 nísìnyí lápèjúwe, tó jẹ́ pé bá jí wọ́n lè fẹ́ tà bíi 30,000 lápèjúwe. Irú eléyìí báyìí nísìnyí, ẹ bá ti rí pé irú nǹkan rí báyìí tó jẹ́ pé ó dá lójú pé ọjà yìí wọ́n jí ni. Ìdájọ́ ṣẹ̀ríà ń bi ọjà tí èèyàn bá rí tí ó sì dá ẹni tó fẹ́ rà lójú pé ọjà yìí ó dá lójú pé jí nǹkan yìí ni. Tàbí pé ó rí pé n tó ga lọ́kàn mi ni pé ọjà yìí èsì ẹni tó ní ló ní nǹkan yìí, ó lọ jí ni ó fẹ́ tà ni. Irú eléyìí èèwọ̀ ni kéèyàn ra irú rẹ̀ o. Tó bá fi ń jẹ́ wípé èèyàn bá ti ó dá lójú pé nǹkan yìí ẹni tó ní òun kò fẹ́ tà, tó fi jẹ́ pé price ẹ̀ ó low, irú eléyìí èèyàn gbọdọ̀ ra irú ẹ̀ pàápàá. N tó lè jẹ́ kéèyàn ra irú rẹ̀ òun ni wípé kéèyàn mọ̀ tàbí èèyàn mọ̀ pé wọ́n jí ni, èèyàn alágbára, èèyàn á fẹ́ dá padà fẹ́ni tó ní, ṣùgbọ́n èèyàn ò lágbára àti èèyàn mọ ọ̀nà tí èèyàn lè fi gba nǹkan yìí lọ́nà tòfin tí ó fi rí gbà wọ́rọ́, àbí yóò lo agbára kan láti fi gba nǹkan yìí lọ́wọ́ ẹni tó ní, tí ó fi lọ fún lọ́wọ́ ẹni tó fẹ́ tà, tí ó fi lọ fún ẹni tó ní gan-an. Tó jẹ́ pé ó ti dá lójú pé nǹkan yìí l'Amẹ́ríkà ló ní, tó ti mọ ẹni yìí báyìí. Eléyìí ló lè fún láǹfààní pé láti dá nǹkan yìí padà fẹ́ni tí ó ní, ó lè fi rà. Tó bá ra nǹkan bẹ́ẹ̀ yóò dá padà fún ẹni tí ó ní bá ń lọ. Lẹ́yìn eléyìí, èèyàn gbọdọ̀ ra ọjà tẹ́lẹ̀ pé ẹnìkan jí. Tí èèyàn bá lọ ra ọjà tẹ́nìkan jí, tó dá lójú pé wọ́n jí ọjà yìí ni, àbó tí èrò ẹ̀ tó pọ̀ nú èrò ẹni pé ọjà yìí èsì pé ẹni tó ní ló fẹ́ tà, ó jí ló fẹ́ fi tà. Irú eléyìí báyìí èèyàn gbọdọ̀ tà o. Téèyàn bá wá lọ àti èèyàn gbọdọ̀ rà. Téèyàn bá wá lọ ra irú ọjà bẹ́ẹ̀, bí olè náà ni ìdájọ́ rẹ̀ o. Ló fi jẹ́ pé èèyàn gbọdọ̀ ṣọ́ra láti jẹ́ pé yóò máa ra ọjà tó bá jẹ́ pé wọ́n jí, tí èèyàn mọ̀ pé ọjà yìí kì í ṣe ẹni tó ní ló fẹ́ tà. Bákan náà, tá bá ní ká wo irú fẹ́fà tẹ́ fi ní kí èèyàn má ra ọjà tí ó bá dá èèyàn lójú pé ẹnìkan ni ó ní, tí èsì ẹni tó wọ́n fẹ́ tà ni ó ní. Al-Qur'an sọ fún wa wípé wa ta'awanu 'alal birri wat taqwa wa la ta'awanu 'alal ithmi wal 'udwan. Ẹ máa wọ́nà bí ẹ máa wá ìrànlọ́wọ́ fúnra yín, ẹ máa ran ara yín lọ́wọ́ láti jẹ́ pé ẹ máa fi lékún ní dáadáa, ẹ jọ máa sí dáadáa pọ̀, ẹ tún jọ máa lékún ní ìpáyọ̀ Ọlọ́run Ọba. Kí èèyàn máa ràn yàn lọ́wọ́ láti máa ṣe dáadáa àbí láti máa lékún ní ìpáyọ̀ Ọlọ́run, eléyìí ni tí Al-Qur'an pa wá láṣẹ rẹ̀. Al-Qur'an sí wa lọ́wọ́ láti máa jẹ́ pé a máa ran ara wa lọ́wọ́ fún bàjẹ́, nǹkan ẹ̀ṣẹ̀ àbí ìkọjá ààlà. Ẹni tó lọ jí nǹkan ní nǹkan kì í ṣe nǹkan ẹ̀ ló fẹ́ tà, ọkọjá ààlà ni kó ta nǹkan ní nǹkan. Tí ìbá di pé èèyàn lọ ra nǹkan bẹ́ẹ̀ lórí ẹni bẹ́ẹ̀ nǹkan o, ó ràn lọ́wọ́ fún bàjẹ́. Ẹ̀ṣẹ̀ tí ń bẹ fẹ́ni tó jí, ó náà ní bẹ fẹ́ni tó rà. Ó fi jẹ́ pé a gbọ́dọ̀ ṣọ́ra níbi àti máa ra ọjà tá a bá ti rí pọ́jà nǹkan o wọ́n jí ni. Ọlọ́run bá yóò ṣàánú wa o. Allahumma salli ala Muhammad wa sallim.